aṣọ fún mi àgbà ò mọ́. ọmọ aláìní bàbá ọmọ kan ṣoṣo tọ́lá sì fi ń tù wá nú. Oní Fogido ní bàbá rẹ̀. Bẹ́ẹ̀ni. Orúkọ bàbá rẹ̀ ti jẹ́. Moremi Ajansoro. Ẹ̀mí méjì ló jáde látàárọ̀ tí o ti padà wálé. ọmọ mi ò tí mo bí sílẹ̀ fún yín ọmọ tí mo bí ní àgbèrò bọ̀ káyé lè tò ọmọ mi ò tí mo fún odò ìṣàkáyé yé ọmọ mi ò tí mo bí mo fi sílẹ̀ fún yín ọmọ kan ò tí mo bí kágbèrò bọ̀ káyé lè tò ọmọ mi ò tí mo fẹ́ odò ìṣàkáyé iye mọ ìpele mọ́ iye mọ̀ ń sọ̀rọ̀ mọ́ tẹ́tí. The new house girl now showing on YouTube via is Yoruba. Watch, comment, like. You gonna enjoy it. The news house call.